Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jeki Bibeli Soro, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run mímọ́ agbẹ́yìnga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A fi ògo, ọlá, agbára àti ìyìn fún orúkọ yín torí pé ẹ̀yin ni Ẹlẹ́dàá. A yìn yín lógo fún ìwà láàyè aláìlẹ́gbẹ́ tí a rí gbà lọ́dọ̀ yín nígbà gbogbo, lọ́nà gbogbo àti níbi gbogbo. Olúwa ẹ ṣé, àdúpẹ́. Olúwa, lónìí ẹ bá wa sọ̀rọ̀ yín. Ẹ jẹ́ kí ìfẹ́ yín ó yé wa, ẹ̀mí mọ́ yín ẹ jẹ́ kó darí wa, kí ẹ sì gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa, àmín. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí, àti ọwọ́ ìtọ́jú rẹ̀ lórí ayé àwọn tí ń wò wá nílé. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àtàgbà fún Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ọlọ́run wa ẹ ṣé o. A dúpẹ́ pé ó ṣeé ṣe fún wa láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè lónìí tí yóò wá ń tẹ̀síwájú nínú kíkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn èèyàn wa nílé tí wọ́n wò wá fún ìwàláàyè Ọlọ́run lórí yín, pé ẹ tẹ̀ ń tẹ̀síwájú láti máa wò wá lórí ètò yìí, ètò Jeki Bibeli Soro. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àtàgbà fún Ọlọ́run wa. Kí Ọlọ́run kó gba gbogbo ògo lórúkọ Jésù, àmín. Ní òní àtúntìdé, àtúntì mú kókó ẹ̀kọ́ mìíràn wá kí a jọ gbé yẹ̀wò nínú Bíbélì, kí a sì mọ ohun tí ìfẹ́ Ọlọ́run ní fún wa nípa kókó ẹ̀kọ́ náà. Ẹ̀kọ́ náà tí a fẹ́ gbé yẹ̀wò ni, ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí? Ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí? Ọ̀rọ̀ yìí jẹ́ ìbéèrè ni. Ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí? Ìbéèrè ni. Ó sì jẹ́ ìbéèrè tó yẹ kí olúkúlùkù àwa tí a pera wa ní Kristẹni, tí a pera wa lẹ́ni tó mọ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi, kí a bira wa. Ọ̀pọ̀lọpọ̀ nípa ìbéèrè pé ǹjẹ́ a ti tú ọ bí nínú Jésù bí, ni wọn ò tí ì di àtúnbí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì, ṣùgbọ́n nínú ìrònú wọ́n rò pé àwọn ti di àtúnbí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ẹ̀kọ́ tàbí ìlànà ẹ̀sìn tí ó gbọ́ nípa kí ènìyàn di àtúnbí ó yàtọ̀ sí ìlànà ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìdí ló ṣe pàtàkì fún wa lónìí pé a gbọ́dọ̀ gbé kókó ẹ̀kọ́ yẹ̀wò gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ìlànà tí Jésù Kristi Olúwa wa ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ rẹ̀ tí ń ṣe Bíbélì. Ohun mìíràn tá tún gbọ́dọ̀ kíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì di àtúnbí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nínú ilé èrè wọn wọ́n rò pé àwọn ti di àtúnbí. Ọ̀pọ̀lọpọ̀ gan ni ó gbàgbọ́ pé dídi àtúnbí ó ní nǹkan ṣe pẹ̀lú ohun tí ènìyàn ń lérò. Ọ̀pọ̀lọpọ̀ gan rò pé bí a bá ti ń lọ sílé ìsìn tí ó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run déédéé tó dẹ̀ ń gbàdúrà, ó ti di àtúnbí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ gan lérò pé kí èèyàn máa ka Bíbélì déédéé, nípa bẹ́ẹ̀ ó ti di àtúnbí. Àtúnírú ilé èrò tí àwọn ènìyàn rè lónìí. Ọ̀pọ̀lọpọ̀ gan
nípa pé èèyàn ń di àtúnbí pé ó gbàdúrà ẹlẹ́ṣẹ̀. Kí làdúrà ẹlẹ́ṣẹ̀ túmọ̀ sí? Tí èèyàn bá bí a ṣe ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run yìí, tí a bá wàásù ọ̀rọ̀ náà, tí ọ̀rọ̀ náà bá mú àwọn èèyàn lọ́kàn, tó bá mú wọn lọ́kàn, tó jẹ́ ọgbẹ́ sí wọn lọ́kàn, wọ́n á wá sọ fún àwọn ènìyàn pé ẹ bá fẹ́ dẹni ìgbàlà nínú Ọlọ́run tàbí tó bá fẹ́ di àtúnbí, kó máa wí tẹ̀lé mi pé Jésù Kristi ọmọ Ọlọ́run, mo gbà ọ́ sínú ayé mi, sọ ayé mi di ọ̀tun, kó sì sọ mí dẹni ìgbàlà. Àwọn èèyàn rò pé nípa bẹ́ẹ̀ ènìyàn ti di àtúnbí. Àti wípé onírú ẹ̀kọ́ tí àwọn ènìyàn ń gbàgbọ́ lónìí nípasẹ̀ Kristi tó sì yàtọ̀ sí àgbékalẹ̀ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ nípa dídi àtúnbí. Gbogbo àwọn kókó ọ̀rọ̀ yìí la fẹ́ gbé yẹ̀wò torí pé a mọ̀ pé ìwé Kọ́ríńtì kìíní orí 14 nígbà tá kéèsì ẹsẹ̀ 23 Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run rúdurùdu. Ọlọ́run ò lè pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ènìyàn ó ṣe kó tó lè di àtúnbí yàtọ̀ sí tó ti gbé kalẹ̀ nínú Bíbélì. Nítorí náà a fẹ́ kí àwọn ènìyàn wa nílé kí wọ́n jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ Bíbélì papọ̀ kí a sì wo ọ̀rọ̀ Ọlọ́run, ohun tí Jésù Kristi fúnra ara rẹ̀ kọ́ wa nípa ẹ̀kọ́ bí ènìyàn ṣe ń di àtúnbí. A tún ń béèrè lẹ́ẹ̀kan sí ǹjẹ́ a ti di àtúnbí nínú Jésù bí? A fẹ́ wo ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ àtúnbí kí a sì tẹ̀lé ẹ̀kọ́ Jésù nìkan tí kìí ṣe ẹ̀kọ́ tí ènìyàn tàbí tí àwùjọ àwọn èèyàn kan tàbí tí a fi ọgbọ́n ara wa gbé kalẹ̀ yàtọ̀ sí ti Jésù Kristi Olúwa wa ti kọ́ wa. Eléyìí ṣe pàtàkì, eléyìí sì ṣe kókó. Ọlọ́run sì fẹ́ ká ṣe ọkàn wa payá bí a ti fẹ́ kẹ́kọ̀ọ́ yìí. Àwọn olóyìnbá sọ pé open mind. Ọlọ́run fẹ́ ká ṣe ọkàn wa payá sí ẹ̀kọ́ Jésù, ẹ̀kọ́ Bíbélì nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí. Àdúrà wa sí Ọlọ́run pé bí a ti ń bẹ̀rẹ̀ láti kẹ́kọ̀ọ́ yìí, Ọlọ́run yóò fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò fi yé wa lórúkọ Jésù. Àmín. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àtúnbí, Bíbélì kan tí Jésù Kristi Olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ àtúnbí nínú Bíbélì, òun la lè rí nínú ìwé Jòhánù orí 3. Tí a bá kíyèsí láti ẹsẹ̀ 3 sí 5, ohun tí Bíbélì kọ́ wa ó wà níbẹ̀. Ẹ jẹ́ ká wo Bíbélì wa. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 3 sí 5, kí ni Jésù kọ́ wa? Jésù dáhùn ó sì wí fún un pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tún ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù sì wí fún un pé a ó ṣe lè tún ènìyàn bí nígbà tó ti di àgbàlagbà tán, ó wá lè wọnú ìyá rẹ̀ lọ ní ìgbà kejì kí a sì bí? Jésù dáhùn, lóòótọ́ ni mo wí fún ọ, bí kò bá ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. A rí pé Jésù lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí. Eléyìí gbọ́dọ̀ yé wa, ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá nílé, òun lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí. Kí ló fà á? A rí pé ọkùnrin kan òun ló tọ̀ Jésù wá láàrin òru. Ó wá bá Jésù. Ọkùnrin là ń pè ní Níkódémù, ọ̀kan nínú àwọn ìjòyè láàrin àwọn Júù ni. Ó sì jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ sí iṣẹ́ tí Jésù ń ṣe. Ó sì wá bá Kristi, ó sì ń bá sọ̀rọ̀. Tẹ́ bá kíyèsí ẹsẹ̀ 2, òun náà ni ó tọ̀ Jésù wá ní òru. Ó sì wí fún un pé Rábì, àwa mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìwọ ń ṣe, nítorí pé kò sí ẹnìkan tí ó lè ṣiṣẹ́ àmì wọ̀nyí tí ìwọ ń ṣe bí kò ṣe Ọlọ́run wà pẹ̀lú rẹ̀.
Nikodemu gan kò bá Kristi sọ̀rọ̀ nípa àtúnbí. Kristi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àtúnbí. Àkíyèsí àkọ́kọ́ tọ́lọ́ fẹ́ ká kíyèsí ni pé tá bá sọ̀rọ̀ nípa àtúnbí, à ń sọ̀rọ̀ nípa bíbí ènìyàn. Àtúnbí tí Jésù Kristi ń sọ nípa rẹ̀ kì í ṣe àtúnbí nípa ti ara. A rí pé kì í ṣe àtúnbí nípa bí kí ọkùnrin àti obìnrin kó ní ìbálòpọ̀ kí wọ́n sì bí ọmọ nígbà tí àkókò rẹ̀ bá tó sínú ayé. Kì í ṣe ohun tí Kristi ń sọ nìyí. Jésù Kristi ń sọ nípa bíbí ti ẹ̀mí, kí a bí ènìyàn nípa ti ẹ̀mí. Ohun tó ń sọ nìyí. A rí pé ìbí pàápàá ó nìkan ṣe pẹ̀lú ìgbé ayé tuntun nínú agbègbè tuntun. Ìbí tuntun nínú agbègbè tuntun òun ni Jésù Kristi ń sọ nípa rẹ̀. Nígbà tá tó kíyèsí Kọ́ríńtì kejì orí 3 nígbà tá wọ ẹsẹ̀ 5 ó sọ fún wa níbẹ̀ pé ó ní àwọn ẹni tí a ti bí nínú Kristi, a sọ fún wa níbẹ̀ pé wọ́n ti di ẹ̀dá tuntun. Ohun àtijọ́ ti kọjá lọ, sì kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. Àtúnbí, ìbí, èyí tí Jésù Kristi ń sọ lẹ́lẹ́ẹ̀kejì, ìbí èkejì, ó ní ìbí nípa tẹ̀mí. Tẹ́ bá dẹ̀ kíyèsí ọ̀rọ̀ tí Kristi ń sọ. Kristi sọ pé kò sẹ́ni tí a lè tún bí kò ṣe nípa omi tàbí ẹ̀mí tí yóò wọ inú ìjọba Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tí a pè ní àtúnbí ó ní nǹkan ṣe pẹ̀lú bíbí ènìyàn sínú ìjọba Ọlọ́run. Ilé ìgbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú láti mọ ẹ̀kọ́ Jésù Kristi Olúwa wa. Àkọ́kọ́ tẹ́ bá kíyèsí ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 3. Jésù sọ pé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò bá ṣe pé a bá tún ènìyàn bí, kò lè rí ìjọba Ọlọ́run. Kò lè, olóògbé á ní sí, kò lè rí. Èkejì, Kristi wá ṣàlàyé pé bí kò bá ṣe pé a bá fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Enter. Kò sẹ́ni tá a tún bí nípa omi àti ẹ̀mí tí ò wọ inú ìjọba Ọlọ́run. Ẹ ká tó wá wo àwọn èdè mìíràn èyí tí a lò nínú Bíbélì tí ó ní nǹkan ṣe pẹ̀lú àtúnbí. Tẹ́ bá kíyèsí ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9, à ń lo ọ̀rọ̀ kan tí a pè ní bíbí nípa ti Ọlọ́run. Olóyìnbó sọ pé born of God. Bíbí nípa ti Ọlọ́run yìí ó ní nǹkan ṣe pẹ̀lú àtúnbí. Ilé gbọ́dọ̀ yé wa. Bíbí nípa ti Ọlọ́run yìí a lò lẹ́ẹ̀márùn-ún nínú ìwé ẹ̀písẹ́lì Jòhánù ìkíní, a lò lẹ́ẹ̀márùn-ún. Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9 jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. À ń gbé àlàyé kalẹ̀ nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí. À ń wo àwọn ọ̀rọ̀ mìíràn tó túmọ̀ sí àtúnbí ní lílo rẹ̀ nínú Bíbélì. Ẹ ká kíyèsí ìwé Jòhánù kínní orí 3 ká wo ẹsẹ̀ 9 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí tí inú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Àwọn olóyìnbá sọ pé born of God. Èdè tí a lè rí bíbí nípa ti Ọlọ́run òun náà ló túmọ̀ sí pé a tún ènìyàn bí. A dẹ̀ sọ fún wa pé a lo èdè yìí born of God, bíbí nípa ti Ọlọ́run lẹ́ẹ̀márùn-ún nínú ẹ̀písẹ́lì ti Jòhánù èyí tí a kọ́kọ́ wo Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9. Ẹ ká tún kíyèsí Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 2. Ó ní olùfẹ́, ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa, nítorí pé ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àní gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ á bí nípa ti Ọlọ́run, ó sì mọ Ọlọ́run. A tún lè dè mìíràn níbẹ̀. Tàbá tún kíyèsí ìwé Jòhánù kínní orí 5 gbàtà kíyèsí ẹsẹ̀ 1 kí l'Olúwa wí. Ó ní olúkúlùkù ẹni tó bá ń gbàgbọ́ pé Jésù ni Kristi
a bí nípa ti Ọlọ́run àti gbogbo ènìyàn tó fẹ́ràn ẹni tí ó bí ni ó fẹ́ràn ẹni tí a bí nípasẹ̀ rẹ̀ pẹ̀lú. Ẹ ká tún kéèsì Jòhánù kìíní orí 5 ẹsẹ̀ 14 kí l'Olúwa wí. Ó ní ẹ̀rí náà sì ni èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹ ká kéèsì ẹsẹ̀ 10. Ó ní ẹni tí ó bá gba ọmọ Ọlọ́run gbọ́ ó ní ẹ̀rí nínú ara rẹ̀, ẹni tí kò sì gba ọmọ Ọlọ́run gbọ́ tí ó sì gba Ọlọ́run gbọ́ ó ti mú inú èké, nítorí kò gba ẹ̀rí náà gbọ́ tí Ọlọ́run jẹ́ nínú ẹni tí ọmọ rẹ̀ ń ṣe. Ohun tá à ń gbìyànjú láti jẹ́ kí a mọ̀ ni pé ọ̀rọ̀ tí a ń pè ní bíbí nípa ti Ọlọ́run àti ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí nǹkan kan náà ni nínú Bíbélì. Ní tá à ń sọ ni pé kí wá ni àtúnbí? Kí ni ìtumọ̀ tí Kristi sọ nípa ọ̀rọ̀ tí a ń pè ní àtúnbí? Àtúnbí jẹ́ ìbí ti ẹ̀mí. Àwọn olóyìnbá sọ pé spiritual birth, ìbí ti ẹ̀mí, èyí tí a ń bí ni sínú ìjọba ti ẹ̀mí tí ń ṣe ti Jésù Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbí tẹ̀mí yóò sì ṣe pàtàkì fún wa láti wọnú ìjọba Ọlọ́run tí Jésù Kristi ń sọ nípa rẹ̀. Ohun méjì ló ṣe pàtàkì kí a tó lè wọ inú ìjọba Ọlọ́run. A gbọ́dọ̀ bí wa nípa tẹ̀mí, bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ bí wa nípa ti omi ká tó lè wọ inú ìjọba Ọlọ́run. Kí ni ìbí ti ẹ̀mí túmọ̀ sí? Ìbí tẹ̀mí túmọ̀ sí pé bíbí ènìyàn nípa tẹ̀mí ó ní nǹkan ṣe pẹ̀lú ìbí tí a bí ni sínú ìjọba Ọlọ́run. A rí pé ẹ̀mí mímọ́ òun ló fún wa ní ìyèrè Jésù nípa àwọn ènìyàn Ọlọ́run, àwọn ènìyàn tó ní ìmísí Ọlọ́run. Nígbà tá a kíyèsí Pétérù kejì orí kìíní ẹsẹ̀ 21, ó sọ fún wa nínú ẹsẹ̀ Bíbélì pé kò sí ọ̀kan nínú àsọtẹ́lẹ̀ ìwé mímọ́ tó ní ìtumọ̀ ìkọ̀kọ̀, nítorí àwọn ènìyàn Ọlọ́run à ń tipasẹ̀ ìní darí wọn wá, nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run, nípasẹ̀ ẹ̀mí mímọ́ Ọlọ́run la fi darí àwọn àpọ́sítélì láti sọ ìyè òtítọ́ fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn. Jésù pàápàá ó ṣèlérí fún àwọn àpọ́sítélì rẹ̀ pé òun ó darí wọn nípasẹ̀ ẹ̀mí mímọ́ wá ní òun ó ṣèlérí ẹ̀mí mímọ́ fún wọn ní ìwé Jòhánù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13. Àìpé ẹ̀mí mímọ́ yìí ó sì bà lé àwọn àpọ́sítélì ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì ní ìṣe àpọ́sítélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4. Àìpé lónìí májẹ̀mú titun òun ni ìwé tí Ọlọ́run ti ní sí nípa ìhìnrere òtítọ́ tí ń ṣe ìhìnrere ìgbàlà. À ń bí èèyàn nípa tẹ̀mí lónìí nípa gbígba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ nípa ti ìhìnrere Jésù Kristi. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé nǹkan méjì la lè ṣe tá a fi lè wọ inú ìjọba Ọlọ́run, tá a fi lè sọ pé a ti di àtúnbí. A gbọ́dọ̀ bí wa nípa ẹ̀mí, a sì gbọ́dọ̀ bí wa nípa omi. Ilé ìgbọ́dọ̀ yé wa dáradára. Tá à ń sọ ni pé Ọlọ́run nínú àánú rẹ̀ ó ti mí sí ọ̀rọ̀ rẹ̀. Tí a bá sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ń ṣe ọ̀rọ̀ ìgbàlà fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn, bí wọ́n bá ka ọ̀rọ̀ Ọlọ́run náà sí tí wọ́n sì gbà á, ọ̀kan nínú ìbí tẹ̀mí nìyí tá a fi ń gbéni sínú ìjọba Ọlọ́run. Ìdí ẹ̀ ní Róòmù orí 1 ẹsẹ̀ 14 sọ fún wa pé Paul ní ojú kò tì mí láti wàásù ìrere Kristi, nítorí agbára Ọlọ́run ní sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. Ìta ń gbìyànjú láti sọ ni pé ǹjẹ́ a ti di àtúnbí nínú Jésù bí? Kristi sì sọ fún wa bí a ṣe lè di àtúnbí.
ó ní nǹkan méjì la gbọ́dọ̀ ṣe ká tó lè di àtúnbí. Nǹkan méjì yìí ó ní pé a gbọ́dọ̀ bí wa nípa ti ẹ̀mí, a sì gbọ́dọ̀ bí wa nípa ti omi ká tó lè wọ inú ìjọba Ọlọ́run. Àlàyé tí Kristi ṣe nípa ọ̀rọ̀ àtúnbí ni a dẹ̀ ti ṣàlàyé ohun tí Bíbélì sọ nípa bíbí wa nípa ti ẹ̀mí. A rí pé nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí rẹ̀ ó ní a fi ń bí ènìyàn. Bí ènìyàn bá ka ọ̀rọ̀ Ọlọ́run sí tó gba ọ̀rọ̀ Ọlọ́run, nípa rẹ̀ la fi ń bí ènìyàn. Ẹ̀gbọ́n tí Jésù sọ ni ní ìwé Jòhánù orí 6 nígbà tá kéèsì ẹsẹ̀ 63 63. Ó ní ẹ̀mí ní sọ ní di ààyè, ara kò ní èrè kan. Ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, iye ní ẹ̀mí sì ni pẹ̀lú. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tí a bá bí ènìyàn nípa tẹ̀mí, ó jẹ́ ọ̀kan, ó jẹ́ apá kan nínú ìbí tẹ̀mí. Nígbà tá a bá bí ènìyàn nípa ẹ̀mí, tá a bá bí ènìyàn nípa ẹ̀mí, ó jẹ́ apá kan nínú ìbí kejì tí Jésù Kristi Olúwa wa sọ. Eléyìí gbọ́dọ̀ yé wa. Báwo la ṣe mọ̀ bẹ́ẹ̀? Ìwé Jákọ́bù orí 1 nígbà tá kéèsì ẹsẹ̀ 22 mo fẹ́ ká wo àlàyé tí Bíbélì ṣe fún wa nínú ọ̀rọ̀ yìí kí ohun tá à ń sọ kí ó lè yé wa dára, kó lè yé wa dáradára. Kí ló lè wa ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 22 kí ló lè wa ẹgbẹ́ o. Ó ní nípa ìfẹ́ rẹ̀ ni a fi ọ̀rọ̀ òtítọ́ bí wa kí àwa kí ó lè jẹ́ bí àkọ́so àwọn ẹ̀dá rẹ̀. Nípa ìfẹ́ rẹ̀ la fi ọ̀rọ̀ òtítọ́ bí wa. Eléyìí gbọ́dọ̀ yé wa pé à ń bí wa nípa ẹ̀mí Ọlọ́run, nípa ọ̀rọ̀ náà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ̀ka tí mo wo Pétérù kínní orí 1 ẹsẹ̀ 23 ẹ̀gbọ́n o. Ó ní bí a ti tún bí yín kì í ṣe láti inú irú ti ìdíbàjẹ́ wá, bí kò ṣe èyí tí kì í díbàjẹ́, nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Ẹ̀ka ẹsẹ̀ 25 kí ló Olúwa wí. Ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ Olúwa dúró títí láéláé, ọ̀rọ̀ yìí náà sì ní ìrere tí a wàásù fún yín. Bíbí ni nípa ti Ọlọ́run. Ẹ̀rí àwọn àlàyé tí Ọlọ́run ń ṣe pé a gbọ́dọ̀ bí wa nípa ẹ̀mí. Báwo la ṣe lè bí wa nípa ẹ̀mí? A ti ṣàlàyé pé à ń bí wa nípa ọ̀rọ̀ náà. Èyí tí ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 22 àti ìwé Pétérù kínní orí 1 ẹsẹ̀ 23 àti 25 tó ṣàlàyé fún wa. Ṣùgbọ́n kì í ṣe gbogbo tá a fi lè bí ènìyàn ni. A gbọ́dọ̀ bí wa nípa ọ̀rọ̀, nípa gbígba ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí àlàyé tí Bíbélì ṣe. Ìbí yẹn àti bí yẹn báwo ló ṣe lè tó àkún, ọgbọ́n ló ṣe lè pé, torí apá kan ni kí a bí wa nípa ti ọ̀rọ̀ náà, kí ọ̀rọ̀ náà wọnú wa, kọ́rọ̀ náà ó sì sèso, kó sì fẹ́ bí ìgbàlà nínú wa. Báwo wá ni àṣepé rẹ̀? Ẹ má ṣe jẹ́ ká gbàgbé nǹkan méjì la gbọ́dọ̀ ṣe kí a tó lè di àtúnbí nínú Jésù. A gbọ́dọ̀ bí wa nípa ẹ̀mí tí ń ṣe nípa ọ̀rọ̀ náà. A sì gbọ́dọ̀ bí wa tí ń ṣe nípa omi. Kí ni omi? Báwo la ṣe lè bí wa nípa ti omi? Ìbí nípa ti omi ó túmọ̀ sí pé kí a baptisi wa nínú omi tó túmọ̀ sí ni. Omi túmọ̀ sí omi. Kò sí ìtumọ̀ tá a tún fẹ́ fún omi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Kristi sọ nínú ìwé Jòhánù kínní, nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 5. Ó ní bí kò bá ṣe pé a bá fi omi àti ẹ̀mí bí ènìyàn kò lè wọ inú ìjọba Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìyẹn túmọ̀ sí pé kí ènìyàn kó tó lè di ẹ̀yà nínú ìjọba Ọlọ́run, a gbọ́dọ̀ bí nípa ti omi. Eléyìí ni tàbá ń sọ̀rọ̀ nípa ìbí tuntun. Eléyìí ló jẹ́ kí ìbí tuntun ó pé. Bí a bá bí wa nípa ti ẹ̀mí tí ń ṣe nípa ti ọ̀rọ̀ Ọlọ́run,
a gbọ́dọ̀ bí wa nípa ti omi, a gbọ́dọ̀ ṣe ìrìbọmi fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń kẹ́kọ̀ọ́ lónìí pé ìrìbọmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run, kì í ṣe ohun tí Jésù Olúwa wa kọ́ wa nìyí. Ohun tí Jésù Olúwa wa kọ́ wa òun ni nínú ìwé Máàkù orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 16, ó ní ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ òun ni yóò jẹ̀bi. So a gbọ́dọ̀ bí wa nípa ti omi kí a tó lè wọnú ìjọba Ọlọ́run, kí a tó lè di àtúnbí, torí pé ohun méjì tí Bíbélì sọ ní pé a gbọ́dọ̀ ṣe kí a tó lè di àtúnbí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti fi onírúurú àwọn ẹ̀kọ́ gbá kúrò ní ọ̀dọ̀ Kristi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń lo ọgbọ́n ara wọn láti máa fi kẹ́kọ̀ọ́ àtúnbí tó yàtọ̀ sí ohun tí Bíbélì gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. A ti ṣàlàyé bí a ṣe lè bí wa nípa tẹ̀mí, nípa ọ̀rọ̀ náà, nípa ọ̀rọ̀ inú wa. Àlàyé bí a ṣe lè bí wa nípa tómi òun là ń ṣe lọ́wọ́. Ìbáptísí òun ni Ọlọ́run ní a gbọ́dọ̀ ṣe kí a tó lè wọnú Kristi, kí a sì tó lè wọnú ìjọba rẹ̀. Ẹ jẹ́ kí àlàyé yòówé wa. Kí ni ìwé Gàlátíà orí 3? Ìwé Gàlátíà orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 26 kí l'Olúwa wí. Ó ní nítorí ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù, nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Gẹ́gẹ́ bí ẹsẹ̀ Bíbélì ti wí, báwo la ṣe lè gbé Kristi wọ̀? Báwo ni Kristi ṣe lè wọnú wa? Báwo làwa náà ṣe lè wọnú Kristi? Nípa ìbaptisi ni. Iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 26 ló kọ́ wa bẹ́ẹ̀ pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ẹ ti gbé Kristi wọ̀. Báwo wá la ṣe lè wọnú ìjọba? Ó jẹ́ ọ̀nà kan náà nígbà tá a bá ti wọnú Kristi àti wọnú ìjọba, gẹ́gẹ́ bí ohun tí ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 13 sí 14 kọ́ wa. Ilé gbọ́dọ̀ yé wa. Kí a má ṣe gbàgbé, Kristi nínú ìrònú rẹ̀ àti nínú ète rẹ̀ ó sì gbé ìjọba kan kalẹ̀. Ìjọba kan kalẹ̀ tó gbé kalẹ̀ yìí, ó sì kì í ṣe ìjọba nìkan ló gbé kalẹ̀, ó sì gbé májẹ̀mú tuntun kalẹ̀. Májẹ̀mú tuntun yìí òun ni a sọ pé kí a tó lè jẹ́ alábàápín nínú ìbùkún yìí, a gbọ́dọ̀ tún wà bí kí a tó lè jẹ́ alábàápín nínú ìbùkún yìí. Jésù Kristi ó gbé òfin májẹ̀mú tuntun kalẹ̀, ó sì gbé ìjọba rẹ̀ kalẹ̀, èyí tí ń ṣe ìjọba ti ẹ̀mí, tí ó ń sọ fún àwọn ènìyàn pé a gbọ́dọ̀ bí wọn nípa omi àti ẹ̀mí kí wọ́n tó lè wọ inú ìjọba Ọlọ́run. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa pé ǹjẹ́ a ti tún ọ bí nípa Kristi bí tàbí ẹ̀wù nìyí. À ń rọ àwọn ènìyàn wa pé ẹjọ́ ẹ bá wa dúró bí a ti ń kẹ́kọ̀ọ́ yìí lọ. A ò tí ì parí ẹ̀kọ́ yìí. A ó tún mú apá kejì ẹ̀kọ́ náà wá nígbà tá a bá tún máa wá síwájú ní ọjọ́ mìíràn nípa ǹjẹ́ a ti tún ọ bí nípa Kristi bí. Ẹ má sì jẹ́ ká gbàgbé ohun tá à ń sọ ni pé Jésù ló kọ́ wa lẹ́kọ̀ọ́ àtúnbí, ohun tá a gbọ́dọ̀ ṣe. Òun nìkan ló kọ́ wa lẹ́kọ̀ọ́, ó sì fún wa ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí a ṣe lè tún wa bí. Ó sì sọ ibi tá a bí wa sí kí a tó lè jẹ́ ẹni tí a tún bí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ní ọjọ́ náà tá a tó fi rẹ pàdé, a ó túbọ̀ gbé àlàyé mìíràn púpọ̀ kalẹ̀ lórí ìjọba tí Kristi sọ pé tá a bá bí èèyàn a gbọ́dọ̀ wọ inú rẹ̀, tí ń ṣe àtúnbí sínú ìjọba Ọlọ́run. Ìbùkún Ọlọ́run àti wàláàyè rẹ̀ kò ní fi wá sílẹ̀. Ọlọ́run yóò sì túbọ̀ fi ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ̀ yé wa síwájú àti síwájú sí i. Ìgbà yóò máa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Tí ẹ bá fẹ́ pè wá tàbí fún ẹ̀bẹ̀ àdúrà
tàbí nípa ẹ̀kọ́ tí a ti gbọ́ lónìí, àwọn nọ́mbà tí wọ́n pè wá sí nìyí: 08057444902 tàbí 08065717023. a tún pè fún wa 08057444902 tàbí 08065717023. àlàáfíà àti wàláyé Ọlọ́run yóò máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.